mo ní bò jẹ́ àwọn alákọ̀wé mo ń lọ bá ṣèpàdé ni ló jẹ́ mi náà kọ́kọ́ wọ̀ yìí. Aṣọ alákọ̀wé ló yẹ péńpé kò sì yẹ yín nù. Kábíyèsí ń kí o. Kábíyèsí. Ọba ń kí o. Ọba ń kí. Ẹ mà kú rí. Bó o lẹ ṣe rí láàárọ̀ kùtùkùtù báyìí. Ìròyìn tá a gbọ́ ní àfẹ̀mọ́júmọ́ ni ló bà wá lẹ́rù kábíyèsí. Ẹ gbọ́ kábíyèsí, ṣé lóòótọ́ ni pọ́n ti parí alásà? Adéolú, Adérìnsọ́lá, ẹ káàbọ̀, ẹ kú rí. Great kábíyèsí. Good morning, Grandpa. Good morning, Grandpa. Grandpa lásàgbọ́, àwọn ọmọ ẹ̀ gbọ́ Yorùbá rẹ̀. Oya, kúnlẹ̀ kó kí kábíyèsí. My teacher said we should stop saying that jaga. Yéjídé, irú àṣà wo ni ìwọ àti ọkọ rẹ fi ń kọ́ àwọn ọmọ tí wọn mọ bí wọ́n ṣe ń kíyàn ní ìlú káàrọ̀ òjíire? Ẹ má bínú kábíyèsí. Ẹ ṣe wọn ò tiẹ̀ wá gbọ́ Yorùbá rárá ni. Wọ́n gbọ́ Yorùbá. Lóòótọ́. Okay, what is this in Yoruba? Derin. It is kiniun. No, it is a olongo. Ẹ bá mi kó wọn lọ. Olóńgbò kan, ajá ni. Ẹ bá kó wọn padà tí a bá ṣe tán. Kábíyèsí.